tá bá fẹ́ pàtàn Fuji ihun tó ti kú náà máa ń pàtàn ẹ̀. tó ti kú náà máa ń pàtàn ẹ̀. tó ti kú náà máa ń pàtàn ẹ̀. náà máa ń pàtàn ẹ̀. torí pé nínú nǹkan tó ti kú tó fẹ́ pàtàn ni wọ́n máa ń hun oríṣiríṣi ọ̀rọ̀ sí inú ìtàn bá hun síbẹ̀ àjòtọ́ ìmíì àjẹrọ ta ló fẹ́ tu ó dàdí tu fún nǹkan tó bá ti kú kálukú akọ̀ máa mú ìyìn tó bá wù wá máa lẹ̀ mọ́ ni èmi àti Alhaji Barrister ṣe ohun tó pọ̀ láti kékeré mo ń gbé pẹ̀lú Alhaji Barrister ní àtìgbà tí a ti ń gbénu yàrá kan. Alhaji ń gbénu yàrá kan. lálásàlátù. ẹ wá wà pẹ̀lú wọn. yá mi ì lè máa lọ bẹ̀ máa bọ́ tèwé kó lè máa lọ bẹ̀ ni máa lọ jókòó tó Alhaji Barrister nígbà tó dé stage kan he insisted that he wants to know my parents. mo lọ mú màmá mi wá ìgbà tí Alhaji Barrister gbà mí láyè kí n máa jókòó pẹ̀lú ẹ̀ nìyẹn èmi ò lọ kọ́ṣẹ́ orin kíkọ lọ́dọ̀ Barrister o. Oh, okay. Because àwọn kan wà wọ́n máa ń lọ kọ́ṣẹ́ orin kíkọ èmi kàn jẹ́ olólùfẹ́ Alhaji Barrister láti kékeré mo dẹ̀ pinnu pé ẹni yìí àwòkọ́ṣe rere ni fún mi mo dẹ̀ ń jẹ́ sọ́dọ̀ ẹ̀ mo identify pẹ̀lú ẹ̀ ó dẹ̀ gbà mí láyè ó fún mi lórí ọ̀fẹ́ wọlé wọ́ta pẹ̀lú ẹ̀ mo dánmọ́ fún so ó enable mi láti kọ́ oríṣiríṣi iṣẹ́ àti wà látara ẹni tó jẹ́ role model mi irú ẹni tó wù mí kí n jẹ́ nìyẹn. I didn't want to join issues with Alhaji Kollington and I will never join issue with him. Bọ̀tẹ̀ ń bínú sí wọn àbí. The only ìbínú tí mo bí sí Alhaji Kollington ni pé nígbà tí ìyá tí wọ́n kú nígbà tí ìyá Alhaji Barrister kú mo ṣe ọmọ fáwọn méjèèjì báwo ni ìyá tèmi ṣe máa kú tí Alhaji Kollington máa cite excuse tí kò genuine enough. Let's say this to the world that àwọn pè mí ní ìgbàgbọ́ for somebody that join hand with you to give your mother a befitting burial. The whole world stands out. I move everybody that's movable. I move governor. I move deputy governor. Deputy governor was on seat. Everybody was on seat. I did everything. I handled the whole thing, all the finances 100%. Kí ni ó bá ṣẹlẹ̀? I want to know nǹkan tó ṣẹlẹ̀. But kò sí nǹkan tó ṣẹlẹ̀ tó dàbí ní tí mo ní mo sọ fún Alhaji Barrister pé àjọ ni o. Nígbà tí ìyá ti ń kú Alhaji Kollington ṣe kíni ó wá bẹ̀. Kí làwọn jẹ èmi ń sìn? Ṣé àwọn fìgbé sọ́ọ̀rì nìkan làwọn máa jẹ mí? Nígbà tó wà láyé wọ́n wà láàyè wọ́n wà lálàáfíà ara nǹkan kan ò ṣe wọ́n. Wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Wọ́n sí ìlú òyìnbó kábàá ní pé bóyá ṣe náà há sí ìlú òyìnbó tó lè wálé. Let's call a spade a spade. Ṣọ́nà mi ò tó bínú ni. Mi ì dẹ̀ bínú mi ì sọ̀rọ̀ gángan ju pé mo kàn dákẹ́ náà ni. Mi ì sọ̀rọ̀ yìí rí. Bẹ̀ máa sọ lẹ́nìí. For the first time mi ń sọ mi ì dẹ̀ grant interview lórí ẹ̀rí because ó heavy fún mi láti sọ lẹ́nu ó tún heavy fún mi láti gbà kéèyàn sọ fún mi pé mo bú Alhaji Barrister. I want to believe such a thing never happened. Bùn rárá. I want to believe it never happened and will never happen. Okay. But this is what happened. Okay. I will say it for the first time. Nítorí pé ọmọ ò gbọdọ̀ gbójúgbóyà òun pèèyàn ní bàbá ẹ̀ kó wá gbójúgbóyà kó wá sọ pé ẹ ò ti bú bàbá ẹ̀ rí ègún ayérayé ni. But mo ní ọ̀rẹ́ kan gbà yẹn tóun náà ń kọrin bíi tèmi tóun ní ìṣòro pẹ̀lú Alhaji Barrister èmi ò ní ìṣòro pẹ̀lú Alhaji Barrister púpọ̀ nù àwa tá a jẹ́ ọmọlẹ́yìn Alhaji Barrister tá a jẹ́ kékeré tó gbà fún Alhaji Barrister púpọ̀ nù wa bí èmi bí ìyànda Sàhábà kí ni ìṣòro wa tá a ní lọ́dọ̀ Alhaji Barrister òun làwọn ìsọ̀bẹ̀rẹ̀ tí mò ń sọ yẹn àwọn AIDS wọn oríṣiríṣi ni wọn púpọ̀ nù wọn èyí tó apologize ló pọ̀ at a later time wọ́n apologize
èyí tó ti kú nu wọn Ọlọ́run kò ṣe ikú nísìnyí fún àmín. tí n bá sọ anything tí n bá mention orúkọ ẹni tẹ́ ẹ̀ lè lọ bá kẹ́ ẹ bí pé ń gbọ́ Wàsíù sọ báyìí kó sọ tiẹ̀ padà akúrẹ́ dàbí ta kí wọ́n máa mention orúkọ ẹ̀ kí wọ́n kàn kọjá lórí ọ̀rọ̀ yẹn. bọ̀ ṣé Tajudeen Alade wà lára àwọn tẹ́ fẹ́ mention. tí n bá sọ̀rọ̀ Tajudeen Alade bí ìgbà tí mo ń sọ̀rọ̀ ọmọ mi ní Pasuma jẹ́ kí n máa sọ̀rọ̀ Pasuma ok kò possible fún mi kí n máa bàbá àtọmọ ò gbọdọ̀ jà. bẹ́ẹ̀ So on that day ní Liberty Stadium ní show ti pa èmi àti Sàábà pọ̀ òun ló ta òun sálàjì Barrister èmi ò ta òun sálàjì Barrister ṣùgbọ́n mo kàn sọ fún ni pé kọ́nsà àtàjọ ṣe yìí tí wọ́n bá máa tọ́gà bá máa bá mi wí wọ́n máa bá mi wí láti lè forgive wọn náà because kọ́nsà àti ìyàjọ feature bẹ́ẹ̀ ni but mo fi gbogbo títóbi Ọlọ́run ọba búra mo fi gbogbo ohun tí mo tó láyé tí mo jẹ́ láyé mo fi búra èmi ò Bọ́lájí Barrister mi ìdí olúwayé Fuji ọ̀ǹtìgbà tí mo di king of Fuji and it wasn't in hidden it was done in the open at the NTA Ìbàdàn and àwọn wo ni wọ́n jẹ́ àwùjọ tí wọ́n nominate me to be king of Fuji nígbà yẹn was a common thing. They have king of Juju, they have queen of Waka. So they want to have king of Fuji. But at that time, major squab wà láàrin the two earlier player tó jẹ́ senior, which was Alhaji Barrister and Alhaji Kollington. According to what they said to me, the organizer tó wà behind the coronation of king of Fuji ni pé táwọn bá attempt láti make Kollington or Barrister king over the other ó máa di war, so they would rather settle for me but to know that by settling for me ọ̀gá mi gbọ́dọ̀ understand pé òun làwọn ń ṣe kí ni làwọn honour. That was what made me accept it. èmi rò pé nígbà yẹn àǹfààní àti orí ọ̀fẹ́ yẹn ó yọ fún mi ni wọn ò kí gbàjáre ìṣẹ́ ìyà àbí ebi wá bá mi. àwọn tí ń dẹ̀ fún bí inú mi ṣe rí sí wọn ni mo ṣe ṣe àwọn tí ń fún wọn ò ṣẹ̀ mí kábàdé pé mo dá wọn sọ́tọ̀ mo kàn wo àjọṣe àti position ní àsìkò yẹn láti yọ sọ́lọ́run ọba lọ́rùn ni. so nínú nǹkan tẹ́ nílẹ̀ tí. nínú nǹkan tí mo ní ni kì í dẹ́ ń ṣe owó federal government ta ló sọ pé owó federal government owó ní federal government fẹ́ kó fún yàn kan ṣé federal government wá tẹ̀ ń wò yìí ìjọba Nàìjíríà jọ ìjọba kan tó máa lọ fún yàn kan ní nǹkan pé lọ kó fáwọn èèyàn. I stand to be corrected, I stand to be challenged. níbo ni federal government kan ti kó jáde fún Wàsíù Àyìndé pé kó máa lọ pín fáwọn èèyàn kan ṣé ìjọba ń ṣe irú ẹ̀ ni. báwo làwọn olóòwò ṣe máa purọ́ mọ́ mi pé wọ́n gba blood sample òun mọ nǹkan tó fẹ́ jẹun ṣé mi mo gbà ni. but kò possible kí n má forgive Àyànlọ́wọ́ kò ń ṣàyànkúnlé ló ń jẹ́ èmi mo sọ láyànkúnlé èmi mo sọ láyànkúnlé nígbà tí n gbà sínú band tí n fẹ́ mo travel mo ṣe passport Àyànkúnlé Àyànlọ́wọ́ kó sorúkọ tó ń jẹ́ fáwọn èèyàn sorúkọ ẹ̀ fáwọn èèyàn èmi mo fún name yẹn I gave him the name ìlú dáńgbà yẹn àwọn túkẹ́ tó lè kíní àti gba passport fún ó dẹ̀ jàǹfààní tó pọ̀ but ó abuse ẹ̀ but I don't want to make him as an issue kò yẹ kí Fuji mi di ìjà yẹn ò sọ pé mo assume ẹ̀ mo gbé sórí pé Fuji nígbà tí mo ní oore ọ̀fẹ́ láti pè ní Fuji mi kí n gbé orúkọ mi sí mi ṣe bẹ́ẹ̀. ṣe ayé ó ti ṣẹlẹ̀ rí ayé yẹn ti wá rí. nígbà tí mo lọ ṣe registration mo ṣe registration Fuji náà Fuji Musician of Nigeria Association FUMAN title of our genre of music Fuji èmi ni mo register ní corporate affairs èmi ni mo kọ constitution single-handedly èmi ni mo volunteer ilé mi náà ti kọ́ mo yan constitution drafting committee Fancy Ayé Àlàmú
Muideen Asekun, Wáídì Àkàngbé as interim president, Kolotiti was secretary, àti my personal secretary mi ló jókòó sí di machine tó ń type gbogbo nǹkan tó bá ṣe deliberations, ilé mi náà ti ń ṣe meeting constitution drafting kì í ṣe pọ́n lọ́bù mi, and they did that meeting in the presence of my lawyer Shola Abidakun. They should come out and say Wasiu Oda, I did everything. Ọlọ́run lò mí láti ṣe nǹkan tó pọ̀. Kí ni àìfi sọ́fẹ̀ mi? Àwọn eléyìí ni mo dákẹ́ tí n fẹ́ sọ láti jọjọ́ yìí. Tí mo wò pé but wọ́n ò fi ṣoore fún Fuji. Ìkànnà fi ń ṣe fún Fuji. Wọ́n fi bà Fuji jẹ́ ni lójú àwọn aráyé. Àwọn olólùfẹ́ wa tó nífẹ̀ẹ́ Fuji wọ́n fi bàjẹ́ ni. Wọ́n fi pè wá lórúkọ tá à jẹ́. Kò sórúkọ táwọn kì í pa àwọn oní Fuji. But èyí tí mo sọ ń pa Alhaji Kollington, it wasn't an insult to him. It was my right to say your mother died, I supported you. My mother died, you how do you feel by not talking to me that Wasiu pẹ̀lẹ́ okú lédè ìyá ẹ̀? I want to see who is coming to talk to me about that. Pé nǹkan tí mò ń bínú lé lórí yẹn kò tó bínú lé lórí. And the flimsy excuse you gave is you called me, I didn't pick up phone. You didn't call me to respond to you on the phone when your mother died. You told me practically then, pé Wasiu, bó ṣe dúró ti Síkírù láti ṣòkú yẹ, ló ṣe gbọ́dọ̀ dúró ti kò ṣòkú yá mi. You demanded for it as a right, and I discharged. Why will it be my turn? And you pay me back in that manner, and you want me to keep mum not talking? So, ẹ̀gbọ́n mi la ṣíwájú ládùúgbò tí mo mọ̀ láti kékeré tí mo dẹ̀ serve láti kékeré because màmá mi pẹ̀lú màmá wọn jọ lájọṣe. Tẹ́ bá wo ọ̀rọ̀ tí aṣíwájú ń sọ nígbà tí ó ń kí mi fún ti màmá mi, wọ́n ní màmá mi pé òun pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti máa ríra wọn báyìí ń sìn. So ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn. Ìtumọ̀ pé tí aṣíwájú bá jẹ́ ẹni táṣíwájú mọ̀ one afternoon yìí ṣe ohun tó máa sọ nìyẹn o. Ó ń kí mi fún ti màmá mi wá sọ mí pé àwọn àtẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti máa jọ ríra wọ́n sì àtùpà fọlọ́ wọ́n ti mú jọ. So that is an acknowledgement to the fact pé eléyìí tí mò ń sọ yìí. Attend as. Of course, I attend Celestial Church. I'm a bona fide member of Celestial Church, a proud one. Mo ti kọ́ church pàápàá. Mo olùjọ mọ́ ni mí. Mo wá ẹ̀sìn, mo wá Ọlọ́run gan sí ọ̀nà kìíní ọ̀nà kejì. Kò síbi tí mo wọ́ Ọlọ́run sí. N tó bí ẹkún yẹn ni pé after gbogbo ìyà yìí, àṣé ó ti lè wọ̀n kí ìyà bẹ̀rẹ̀ láàárọ̀, ayọ̀ ń bọ̀ lálẹ́. Hey, Wasiu. Wọ́n rántí ọjọ́ ìmọ̀. Wasiu oríire because it was done in the open. Eléyìí yàtọ̀ sí fìlà tí wọ́n lọ craft. Eleyi was to tell me in totality his acceptance in public, in the water parks, in presence of a whole lot of music enthusiasts. He opened his own cap and placed it on my head. Ṣọ́jú ẹ̀ náà kọ́ kọrin olórí wa. Olórí wa olórí wa jọ̀wọ́. Ìjọ ẹ̀ lèmi mọ̀ ìpá Alhaji Barrister. Wholly, honestly giving the right of Fuji to one man called Wasiu.